Ẹ káàbọ̀ sí abala ètò mìíràn lórí ètò òwe àti ìtumọ̀ gẹ́gẹ́ bí a ti máa ṣe. Lórí ètò tòní, a máa sọ òwe mẹ́ta àti ìtumọ̀ rẹ̀ délẹ̀délẹ̀ gẹ́gẹ́ bí a ti máa ṣe. Òwe kíní lórí ètò tòní òun ni kí sọ̀bíà tó dégbò, olúkọ̀ǹbẹ là á ké sí. Lákọ̀ọ́kọ́ kí ni sọ̀bíà? Sọ̀bíà ni tí ẹ̀gún bá gúnyàn lẹ́sẹ̀ tàbí tí ìṣó tó bá ṣe kíni tó bá gúnyàn lẹ́sẹ̀ tàbí tí ohunkóhun tó bá ṣe kíni tó bá rọra sọ síyàn lẹ́sẹ̀ báyìí tó rọra tàyàn lẹ́sẹ̀ tó rọra gúnyàn ní ẹsẹ̀, òun ni sọ̀bíà. Kí wá ni olúkọ̀ǹbẹ? Ọ̀bẹ ló ń jẹ́ olúkọ̀ǹbẹ. Ká wá wò ó, tí ẹ̀gún bá gúnyàn lẹ́sẹ̀ lóòótọ́ tàbí ìṣó tàbí tí ohunkóhun bá sọ́yàn lẹ́sẹ̀, ṣé mọ̀ wípé kó tó di pé òun náà máa wọnú, máa di egbò ńlá sí ẹsẹ̀ èèyàn láti mú ọ̀bẹ nígbà náà, pàápàá jùlọ láyé ìgbà náà, wọ́n máa ń ti ọ̀bẹ gbọná, wọ́n máa ti bọná, máa ṣe kíni, wọ́n máa fi gbá ojú ibi ibẹ̀ yẹn, ojú ibi tí sọ̀bíà ti gúnyàn yẹn, wọ́n á fi gbá dáadáa. Ìyẹn máa jẹ́ kí egbò yẹn kó ṣe kíni, kó lè tètè jiná, kí gbogbo ìrora yẹn kíyàn jẹ́lẹ̀ nǹkan náà, kó má lọ máa di pé mo máa jẹ́lẹ̀ ní jẹ́ lọ́la. Òun ni wọ́n pè ní kí sọ̀bíà tó dégbò, olúkọ̀ǹbẹ òun là á ké sí. Òwe yìí tún lè ní ìtumọ̀ ní oríṣiríṣi. Ìtumọ̀ tó tún lè ní pé bóyá èèyàn ní ìṣòro kan tó dẹ̀ jẹ́ pé ìṣòro yìí, ó wò pé tóun bá tètè mójútó ìṣòro yìí ní àkókò tó yẹ, ìṣòro yìí máa di ní ńlá mọ́ òun lọ́wọ́ débi pé apá àwọn ò ní lè ká mọ́. Ìṣòro rẹ̀ ní sọ̀bíà. Wíwá ìtúnṣe sí yẹn òun ni olúkọ̀ǹbẹ. Ṣé wá rí báyìí? Ó lè túmọ̀ sí oríṣiríṣi nǹkan. Òun là ń pè ní kí sọ̀bíà tó dégbò, olúkọ̀ǹbẹ ni à á ké sí. Òwe kejì lórí ètò tòní òun ni tí igi bá ré lugi, tòkè ẹ̀ là á kọ́ mú kúrò. Ẹ jẹ́ ká wo òwe yìí ní ọ̀nà tí a gbà sọ lóòótọ́. Tí igi kan bá wó tó wó báyìí, tèmi tún wó lé lórí tó wá ń ré lura wọn bẹ́ẹ̀, ṣé àkọ́kọ́ lọ mú ti ìsàlẹ̀ yẹn tó wà ní ìsàlẹ̀ pátápátá kúrò ni? Ṣé mo pé tí a bá fẹ́ mú ti ìsàlẹ̀ tó wà ní ìsàlẹ̀ pátápátá kúrò, ó máa wúwo gidigidi gan nítorí àwọn tó sì wà ní òkè rẹ̀. Ká má bàa mú ìṣòro kún ìṣòro fún ara wa gan fún ara wa. A kọ́kọ́ gbé tó wà lókè pátápátá, a kọ́kọ́ gbé yẹn kúrò, a gbé tó tẹ̀lé, a ṣe wá gbé tó wà ní ìsàlẹ̀ pátápátá. Ṣé mo pé tá bá fẹ́ kọ́kọ́ gbé tó wà ní ìsàlẹ̀ pátápátá bí pé à ń dákún ìṣòro ara wa ni. Bẹ́ẹ̀ ni, òwe wa lè túmọ̀ sí wípé tí ohun kan bá ṣẹlẹ̀ bí tájálù kan ṣẹlẹ̀, tèmi ṣẹlẹ̀, tí tèmi náà tún ṣẹlẹ̀, èyí tí ó bá wúwo díẹ̀ sí gbogbo àwọn tó kù yẹn, òun la máa kọ́kọ́ rí kúrò. Tá bá kọ́kọ́ fẹ́ lọ gbé èyí tó wúwo jù nínú àwọn ìṣòro wa yẹn, ẹ rí pé ó lè wọ̀ wá lọ́rùn débi wípé a ní lè rojú ráyè gbé àwọn tó kù. Èyí tó bá kọ́kọ́ wà lókè, tá rí pé eré ìfẹ́rẹ̀ díẹ̀, òun láṣekíni lákọ̀ọ́kọ́ mú kúrò. Òun ló ń pè ní tí igi bá ré lugi, tòkè ẹ̀ là á kọ́ mú kúrò. Òwe kẹta lórí abala ètò tòní òun ni alára ọ̀rọ̀ òun, olówó kú àìsàn, ó kú àìwo. Bí mo ṣe wà yìí tára mi dá yágáyágá yìí, tí nǹkan ò ṣe mí, kéèyàn kọ́kọ́ dédé tó ní Adénìké ọmọ ọba, ó kú àìsàn, ó kú àìwo. Ṣé mo pé màá kọ́kọ́ fòyà pé kí ló dé? Nǹkan kan ò ṣe mí, kí ló tó ní mo kú àìsàn, mo kú àìwo. Àìsàn àìwo ní pé kéèyàn má rojú ráyè, kó má ráyè sùn, kó má ráyè ṣe ohunkóhun. Òwe yìí wá ń bá àwọn alábòsí, àwọn arítẹniwí, ó ń bá wọn wí. Ká ṣàpèjúwe bóyá ènìyàn kan ó ṣoore fún èèyàn, ó fún ní owó rẹpẹtẹ, owó tabua, ó fi bùn, ó fi ṣe lóore. Kí àwọn alábòsí kan wá dé kọ́ ní kí ló dé? Owó tẹ́ fún ẹni náà ti pọ̀ jù, orí tẹ́ ṣe ti pọ̀ jù, kí ló dé? Kò yẹ, kò tọ́ sí i. Tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin tẹ́ bu ẹni náà ní nǹkan yẹn látọkàn yín wá gan, ẹ̀yin gan ẹ sọ wípé bí ó pọ̀ jù àbó kéré jù. Àwọn ènìyàn òwe yẹn ń bá wọn wí nítorí pé alára àwòrò òun, ẹ̀yin sọ fún pé ó kú àìsàn, ó kú àìwo. Ẹni tó fúnyàn nìkan kò sọ wípé nǹkan yẹn rò òun lára, ẹ̀yin lẹ ń sọ fún pé ó ti pọ̀ jù, ó ti ṣe gbà, ó ti ṣàwo. Òun ni ìtumọ̀ òwe yìí. Àní jù báyìí lọ lórí ètò yìí torí wọ́n ní pé ṣókí báyìí òun lọ bẹ̀ oge. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ like button, kí ẹ sì bá wa tẹ àtẹ̀jíṣẹ́ yín sílẹ̀ ní abẹ́ fídíò yìí, kí ẹ sì bá wa tẹ subscribe button. Bákan náà kí a lè máa mú àwọn òwe wá ní òòrèkóòrè kí a fi máa dára wa lára yá. Ẹ ṣé púpọ̀, orúkọ tèmi ò yípadà, Adénìké ọmọ ọba. Ó dàbọ̀.